adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ tògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ ká mọ̀ pé àjọṣepọ̀ ìrẹ́pọ̀ òun ló dára jù ọlọ́kọ̀ọ́bọ̀ abu ẹ̀wá náà lẹ́nu gbogbo àṣàláfíà ara àlékún dáadáa àlékún gbígbàdúrà àlékún ẹ̀mí gbogbo nǹkan ọlọ́kọ̀ọ́bọ̀ aṣẹ fún wọn àtàwọn àti gbogbo àwọn tí wọ́n ń kún wọn lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú ọlọ́kọ̀ọ́bọ̀ akọ́ àwọn náà lọ́wọ́. Àmín. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. àsìlera burú gbogbo àwọn tí wọ́n ń ṣagbátẹrù ètò yìí látòrí àwọn Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Àtọ̀rọ̀kẹ́ àti gẹ́fà Nábì Muhammad sallallahu alaihi wasallam. Ike Allahu azza wa jal. Àtọ̀rẹ́ alì jẹta rẹ̀ kuma bá Nábì Muhammad, kuma bá wọn rárí rẹ̀ kùsùn bá wọn sọ̀hábà rẹ̀. Ya ma yawa nínú Islam, orí sunnah Nábì Muhammad sallallahu alaihi wasallam akira wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa sọ, ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa. Wọ́n ní pé àwọn ọ̀rọ̀ olóyèbí èyí tá ń sọ yìí láti fi ṣàlàyé ẹ̀sìn Allahu azza wa jal bó ti yẹ, bẹ́ẹ̀ dẹ̀ ni láti fi já sí pé kámíyà kí wọ́n mọ òótọ́ yàtọ̀ sí irọ́, kí wọ́n sì mọ òdodo yàtọ̀ sí ìrújú. Ẹ má ṣàmì bá wa tànká, kẹsì má bá wa ṣe rẹ̀. Barakallahu fikum. Gbogbo ara gbọ́ ohun tí ìmáàmù ààfin ọba oyè so ìmáàmù èyí tí ọba yàn nílùú Ògbómọ̀ṣọ́, that is ìmáàmù tí ọba Ghandi ti sìn tí wọ́n yàn nílùú Ògbómọ̀ṣọ́. So tá a sì tún lè sọ pé so ìmáàmù àwọn rọ́bítọ̀ a lè sọ pé ìmáàmù àwọn rọ́bítọ̀ bákan náà. Gbogbo la gbọ́ ohun tí àfà sọ. Àbí Allahu azza wa jal kí ó jọ kó dákun irú àwọn tó ń bá rí báyìí, àbí Allah bẹ́ẹ̀ dá kó má ṣàbá wa tọ́ ẹsẹ̀ wọn sójú ọ̀nà, kó má ṣàbá wa fi tí ń jẹ́ ojúlówó ẹ̀sìn rẹ̀ kó má ṣàbá wa fi yé wọn. So kò sí kírù rẹ̀ má ṣẹlẹ̀, kò sí kírù rẹ̀ má ṣẹlẹ̀. So ìdí nu tó fi já sí wípé ẹni tó bá jẹ́ àfà ó gbọ́dọ̀ ṣọ́ra láti já sí wípé kí wọ́n mú òun sábíà láti máa darí òun bó ti wù, àìjẹ́bẹ̀ èèyàn ó ṣe kíni, èèyàn ó sọnù. So ọ̀rọ̀ tí ìmáàmù ààfin yìí sọ, ọ̀rọ̀ tó burú gbà ni, ọ̀rọ̀ tó léwu gbà ni. Oyè yàtọ̀ sí pé wọ́n wà níbi carnival tó já sí wípé àti àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí kristẹni, so gbogbo wọn ni wọ́n pè síbẹ̀. Oyè ọ̀rọ̀ tí wọ́n tún wá sọ yún ó tún wá léwu ju ìlọ ṣe kíni, ìlọ kóra pọ̀ pẹ̀lú wọn láti máa ṣe kíni, láti máa ṣe nǹkan yẹn lọ. Òun náà ni gbólóhùn yìí pé àti ìsìláàmù àti ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì pé kò sí èyíkéyìí tí ó bàjẹ́ ń bẹ o, pé ìkọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́ o. Bàbá ńlá sọkúsọ ọ̀rọ̀ ni. So kìrìsìtẹ́nì ìbàjẹ́ ni, ó tiẹ̀ ti bàjẹ́. So oyè ìbàjẹ́ gidigidi gan ni. So àṣìṣe tó ń pè ní ìṣẹ̀ṣe ìbàjẹ́ tó tóbi ni. Wallahi ìsìláàmù nìkan lẹ̀sìn, ìsìláàmù nìkan ni ẹ̀sìn tí Allah bẹ́ẹ̀ dàgbà. Tó bá ti yẹ lẹ́yìn ìsìláàmù ìbàjẹ́ ni àtàbúrò ni. Allah bẹ́ẹ̀ dà sọ fún ní Qur'an al-Karim pé so al-yawma akmaltu lakum dinakum, òní yìí mo ti pé ìsìláàmù fún yín, wa atmamtu alaykum ni'mati, mo sì ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí, wa raditu lakum al-islam dina, mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín. Ẹ̀sìn tí Allah bẹ́ẹ̀ dà yọ́nú fún wa pé ká ṣe ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá Ádámù, gẹ́gẹ́ bí ẹ̀dá tó ṣe kíni tó dá wa. Bákan náà Allah bẹ́ẹ̀ dà sọ pé wa man yabtaghi ghayra al-islam dina, ẹni tó bá fi lè mú, tó bá sì lè wá nǹkan mí yàtọ̀ sí ìsìláàmù lẹ́sìn tí ó máa ṣe, falan yuqbala minhu, àní gbà lọ́wọ́ ẹ̀ láyé lálkìyàmà. Oyè wa huwa fil akhirati minal khasirin, yóò sì wà nínú àwọn ẹni òfò, ẹni àdánù jọ́ gbọdọ̀ kìyàmà. Allah bẹ́ẹ̀ dà má fi wá sínú wọn. So bákan náà annabi sallallahu alaihi wa alihi wa sallam nínú hadithu tí Thawban tó gbà wá radiyallahu anhu, ibn salamu sọ pé inna Allaha, dájú Allahu azza wa jal, zawali al-ardo, Allah bẹ́ẹ̀ dà ó ká ilẹ̀ fún mi, fara'aytu mashariqaha wa magharibaha, mo wá rí western part of the world, mo wá rí eastern part of the world. Ọ̀nà salamu wá sọ pé wa inna ummati sayablughu mulkuha ma zuwiya li minha, pé ọlá àwọn al-umma mi, ìjẹ́ ọlọ́lá, ìdarí, so ìborí
títa umma mi yóò kárí gbogbo, yóò sì dé gbogbo bí tálọ́ bẹ́ẹ̀ dá tó kákò fún mi nínú ilẹ̀ tí mo ṣe kíni tí mo rí. Oye, tí mo ṣe kíni tí mo rí. Oye báyìí, eléyìí ń kọ́nfẹ́mù ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dá tálọ́ bẹ́ẹ̀ dá sọ́nà nínú Qur'an al-Karim. Ipe wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ má ṣe kómẹ́lẹ́, ẹ má ṣe bànújẹ́. Ẹ̀yin gangan ni ẹ borí, ẹ̀yin gangan ni ẹ jẹ́ alágbára. Oye, tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo, tẹ́ bá nígbàgbọ́ nínú Allah bẹ́ẹ̀ dá lódodo. So èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ yìí tí ìmáàmù ààfin yìí ní, ìmáàmù rọ́bítọ̀ yìí ní. Oye, kéèyàn wá wà náà àwọn tálọ́ bẹ́ẹ̀ dá ń sọ pé wa antumul a'laun. Oye, nítorí tí ẹ̀sìn àwọn Nasara àti ẹ̀sìn àwọn àṣìṣe tó bá borí, tí Ìsìláàmù náà borí, bó ni Ìsìláàmù ṣe fẹ́ borí, bó ni àwọn Mùsùlùmí ṣe fẹ́ jẹ gàba lórí èyíkéyìí àwọn ẹni tó bá ń ṣe nǹkan míì, tó bá ń ṣe nǹkan míì yàtọ̀ sí Islam, tó bá sì ń ṣe nǹkan míì yàtọ̀ sọ́ba dẹ́dà. So kò sí